Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó ló ti sọ di mímọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò ní padà sí ipò aláṣẹ ní ọdún 2027. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ènìyàn bíi mílíọ̀nù ó lé mẹ́rin ni wọ́n ti fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027. Àwọn ìgbìmọ̀ tí ó ń rí sí pápákọ̀ òfurufú èyí tí wọ́n kọ́ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ di mímọ̀ pé èròǹgbà wọn ni láti jẹ́ kí ọkọ̀ òfurufú gbéra lọ sí ìlú Hajj ní ti ọdún yìí. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí kan ni wọ́n ti ṣekú pa ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ti rí ọwọ́ tó arákùnrin kan èyí tó ṣekú pa ọlọ́kadà kan ní ìlú Adó-Ọ̀tà. Lẹ́ka ìròyìn eré ìdárayá, balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Rasheedat Ajibade ni ó ti fi àìdùnnú rẹ̀ hàn nípa ti ìgbáradì wọn fún ìdíje ilẹ̀ adúláwọ̀. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójúòpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Olóyè gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó, Gbádébọ̀ Rhodes-Vivour ni ó ti sọ di mímọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò ní ọ̀nà àṣeyọrí kan níbi ètò ìdìbò ọdún 2027. Rhodes-Vivour òun ni ó sọ ilé ìdìmọ̀ lásìkò tó fi ara hàn lórí ètò kan ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan tó sì sọ di mímọ̀ pé pẹ̀lú àwọn àkọsílẹ̀ kan èyí tí àwọn ti rí gbà, ó ti fi hàn wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò lè jáwé olúborí níbi ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé kò sí ọ̀nà àbáyọ fún ààrẹ wípé tí ẹ bá rí apá àríwá níbi tí ó ti rí ìbò tó pọ̀ jù níbi ètò ìdìbò tó wáyé kẹ́yìn, ẹ ti rí ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ lásìkò yìí, wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò lè ṣe àgbékalẹ̀ ìṣèjọba kan fún àwọn èèyàn nìkan ní ìpínlẹ̀ Èkó nìkan. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, Rhodes-Vivour wá bu ẹnu àtẹ́ lu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé wọn ló fà á bí làásìgbò ṣe ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé àwọn ti ṣe àgbéyẹ̀wò nǹkan ṣáájú ètò ìdìbò ọdún 2027 tí àwọn sì rí pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò lè ṣe àṣeyọrí. Bákan náà ni ó sọ di mímọ̀ pé ohun tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbìyànjú láti ṣe ni wípé òun nìkan ló fẹ́ wà lórí ìwé ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí kò sì lè jẹ́ àṣeyọrí fún un. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ènìyàn púpọ̀ ni wọ́n ti fi orúkọ sílẹ̀ ní ìpele ẹlẹ́ẹ̀kejì nípa ti ètò ìforúkọsílẹ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àkọsílẹ̀ tó bí mílíọ̀nù mẹ́ta ó lé mẹ́rin ni àwọn ènìyàn tí wọ́n ti fi orúkọ sílẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé lọ́sẹ̀ yìí ni wọ́n tẹ̀sí ọwọ́ iwájú tí wọ́n sì fi àkọsílẹ̀ náà léde ní àná. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àwọn parí ìforúkọsílẹ̀ náà ní ọjọ́ 3 nínú oṣù tí a wà yìí. Gẹ́gẹ́ bí àwọn ṣe wá ti ní àkọsílẹ̀ náà lọ́wọ́ báyìí ni àwọn lè fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń lọ bí mílíọ̀nù 2 sí òkè ni wọ́n ti wẹ̀yán fún kan nípa ti ètò ìforúkọsílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ Jigawa ló ní àkọsílẹ̀ èyí tí ó pọ̀ jù, nígbà tí ìpínlẹ̀ Èkó tẹ̀lé. Bákan náà ìpínlẹ̀ Kano ni wọ́n wà ní ipò kẹta. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé àwọn ọ̀dọ́ náà wọ́n kópa púpọ̀ níbi ètò ìforúkọsílẹ̀ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe rí mílíọ̀nù 2 sókè nípa ti àwọn ọ̀dọ́. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé àwọn obìnrin náà ni wọ́n kópa níbi ètò ìforúkọsílẹ̀ náà tí àwọn sì mú ìdá tó pọ̀ díẹ̀ níbi ètò ìforúkọsílẹ̀ náà. Bákan náà ni àwọn oníṣẹ́ ọwọ́ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà rí tiwọn dìmọ́ nínú ètò ìforúkọsílẹ̀ èyí tí ó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ síwájú wípé àwọn ṣe ìtẹsẹ̀dúró ìgbésẹ̀ ìforúkọsílẹ̀ yìí ní olú-ìlú ilẹ̀ wa Àbújá látàrí àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Àwa rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lákòótán pé kí wọ́n tẹ̀síwájú láti lọ forúkọsílẹ̀ níbi gbogbo tí àwọn ti ṣí kalẹ̀ fún ètò náà.
ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ kíkọ́ pápákọ̀ òfurufú ti Samuel Ládòkè Akíntọ́lá ti ìlú Ìbàdàn ni wọ́n ti sọ di mímọ̀ pé ìgbìyànjú ni ó ṣì ń lọ láti rí i pé ọkọ̀ òfurufú àkọ́kọ́ ó gbéra láti pápákọ̀ òfurufú náà lọ sí ilẹ̀ mímọ́ hajj fún ti ọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé eléyìí yóò lọ pẹ̀lú èròǹgbà gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹni tí ó sọ eléyìí di mímọ̀ ní àsìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí ibùdó pápákọ̀ òfurufú náà tó wà ní Olódó ní ìlú Ìbàdàn láàrin ọ̀sẹ̀ yìí alága ìgbìmọ̀ náà ọ̀gbẹ́ni Abímbọ́lá Adékànbí òun ni ó sọ di mímọ̀ pé àbẹ̀wò yìí ló ṣe pàtàkì láti lè mọ ibi tí iṣẹ́ dé dúró àti wípé àwọn ń retí àwọn àjọ tí yóò wá ṣe àmójútó àwọn nǹkan wọ̀nyí láti lè mọ̀ bóyá àwọn ti yege nípa ti àwọn nǹkan wọ̀nyí bákan náà ni wọ́n ké sí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láti rí pé èròǹgbà tiwọn náà ó bá ti àwọn lọ fún àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ àti ọdún yìí wípé kí wọ́n gbéra ní pápákọ̀ òfurufú náà alága fún àwọn arìnrìn-àjò yìí ẹni ó ti wá sọ dímọ̀ pé òun yóò gbé òṣùbà kárí fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún ìgbìyànjú rẹ̀ láti rí i pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú pápákọ̀ òfurufú yìí ló jẹ́ àṣeyọrí. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn afurasí ikọ̀ agbésùmọ̀mí ISWAP ni wọ́n ti ṣekú pa ọ̀gá àgbà ọmọ ológun kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Brahima gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni yìí ni ó jẹ́ adarí àwọn ọmọ ológun ní ìjọba ìbílẹ̀ Kágà ní ìpínlẹ̀ Borno wọn ní níbi ìkọlù kan tó wáyé lóru mọ́jú ní agbègbè náà ni wọ́n ti ṣekú pa ẹni tí í ṣe ọ̀gá àwọn ọmọ ológun wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní òní wọn ní ikọ̀ ISWAP yìí ni wọ́n kọlu ibùdó àwọn ọmọ ológun ní agbègbè náà tí wọ́n sì rọ òjò iná lé wọn lórí wọn níbi tí wọ́n ti jọ wọ̀yá àjà yìí ni wọ́n ti ṣekú pa ọ̀gá àgbà iléeṣẹ́ ọmọ ológun ní ẹ̀ka náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ náà wọ́n ní àwọn ènìyàn kan tó jẹ́ olùgbé agbègbè náà Malam Lawal ni ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ẹni yìí ni wọ́n ṣekú pa tí wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ tó lọ pẹ̀lú ti Islam láti fi ti ikú rẹ̀ lẹ́yìn bákan náà ni wọ́n sọ dímọ̀ pé ẹgbẹ́ Boko Haram àwọn ni wọ́n fura sí pé wọ́n tún ṣiṣẹ́ eléyìí gẹ́gẹ́ bí ó ṣe wáyé ní àná òde yìí iléeṣẹ́ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sì ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn ti rí ọwọ́ tó arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Chidi Ebere látàrí bó ṣe ṣekú pa ọlọ́kadà kan ní agbègbè Ìgbésà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn àfúrásì náà ẹni ọdún 17 ni ó kọlu arákùnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Ogbu pẹ̀lú ọ̀bẹ láti gba ọ̀kadà rẹ̀ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde nínú àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Olúṣèyí Babáṣèyí lóyin ó ti sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nìkan bí aago 2 òwúrọ̀ Babáṣèyí ṣe àlàyé wípé àfúrásì yìí ló gun ọ̀kadà arákùnrin yìí kó tó di wípé ó gbìyànjú láti gba ọ̀kadà náà lọ́wọ́ rẹ̀ wọ́n ní eléyìí ló yọrí sí bí wọ́n ṣe jọ wọ̀yáàjà tó fi di wípé arákùnrin yìí ó ṣe bẹ́ẹ̀ ó fẹ́ gba ẹ̀mí lẹ́nu arákùnrin yìí ṣùgbọ́n ó gbìyànjú láti gba ẹ̀mí rẹ̀ kó tó di wípé wọ́n gbé dé ilé ìwòsàn tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti jáde kúrò láyé Babáṣèyí ẹni tí wàá sọ dímọ̀ pé afurasí náà ní ọwọ́ ti bàbá yìí ó sì ti wà ní àkọlò àwọn ọlọ́pàá ìpè kí iṣẹ́ ìwádìí máa lọ sí iwájú bákan náà ni ẹni tí ń ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájùní ni ó ti gbọ̀nà àtẹlórúfẹ́ ìwà bẹ́ẹ̀ tí ó sì sọ dímọ̀ pé kí wọ́n tarí ẹjọ́ náà lọ síbi tí ó yẹ fún. Lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tí ń ṣe balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà Rasheedat Ajibade ni ó ti fi èròǹgbà wípé inú òun kò dùn nípa ti ìpalẹ̀mọ́ wọn fún ìdíje ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ ti ọdún yìí bí ẹ kò bá gbàgbé wípé ìdíje yìí tí ó yẹ kó máa wáyé lórílẹ̀-èdè Morocco ni wọ́n sún láti inú oṣù kẹta lọ sí oṣù kejì ọdún tí a wọ̀ yìí ìfẹsẹ̀wọnsẹ̀ kan èyí tí ó jẹ́ ti ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons èyí tí ó yẹ kí wọ́n gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Cape Verde ni àwọn orílẹ̀-èdè yìí náà ti fà sẹ́yìn wípé àwọn kò gbá mọ́ eléyìí ló wá jẹ́ kí ikọ̀ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà tún máa wá àwọn ẹlòmíràn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Rasheedat Ajibade ni ó ti wá sọ di mọ̀ wípé inú wọn dùn bí wọ́n ṣe mú ọ̀rọ̀ àwọn ní ìpalẹ̀mọ́ ìdíje AFCON tó fẹ́ wáyé ní orílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV
ká tún máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ TV, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀n yín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa la ó máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàlítì. Audio Jungle.